Africa Content TV. Ahmad ló ṣe àwọ̀ bá mọ́ lónìí o. Òní ti yẹ wá náà tẹ́lẹ̀ kan ló kù ká máa dúpẹ́. Ọlọ́run kò ṣe ìyàwó lábíyamọ. Alájí Ahmad ní Aláwiye ọmọ náà jí mu ní Ìbàdàn. Gbọ̀ngbọ̀ngbọ̀n bí ọjọ́ kan rí àgùntàn sọ́ọ́lù ọkùnrin ogun. Amọ́dàmí Àkànní Adé bàbá Àkànní mo bá ẹ dúpẹ́ ọkọ̀ àìkẹ́ dúdú. Amọ́dàmọ́ bá ẹ dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba tó mú ẹrọ́jọ́ ìdí. Àyìnbọ̀yé ènìyàn ló ń dájọ́ nínú ayé. Tọ́jọ́ yẹn kì í pé báwọn láyé adájọ́ ọjọ́ pé àtúrò fi ṣe àtúnbẹ lálàáfíà ara wa ọpẹ́ ló yẹ wa. Àní mo ní ta ló ń ṣèyàwó fọ́mọ lónìí o. Aláwìyé ló ṣe ìyàwó fọ́mọ lónìí o. Ahmad ló ṣe ìyàwó fọ́mọ lónìí o. Òní ti yẹ wá náà tẹ́lẹ̀kàn ló kù ká máa dúpẹ́. Ọlọ́run kò ṣe ìyàwó fábíyamọ. Àwíyé Ọlọ́run kò ṣe ìyàwó fábíyamọ. Ọlọ́run kò ṣe ìyàwó lábíyamọ. Ìyàwó abísùn abíwálẹ̀. Ọlọ́run kò ṣe ìyàwó lábíyamọ. Alájà mi Rashida Aláwiye. Ìyá mi mo bá ẹ dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba tó mú ẹ rọ́jọ́ ìní. Nǹkan èèyàn ọmọ tó tún ṣojú ẹ̀mí rẹ̀ Rashida. Ahmad Àrẹ̀mọ Adé ibi tó ń ní mo lè gbọ́ fún mi gbà fún mi mọ́dún bí ọmọ kéwú. Àrẹ̀mọ mo bá sì tún mi máa fọ́n bí àgbà fà torí Aláwiye mi ni àtàlájà mi Rashida. Màmá ọkọ ìyàwó Màmá Abdulrahman mi Àkànní Adé onílà ń ṣe ìgbéyàwó ọmọ wa. Alájà mi Rashidatu oníyẹ o tiẹ̀ máa tọpẹ́ o. Oníyẹ o tiwa máa tọpẹ́ o. Ọ̀pọ̀ èèyàn ló fẹ́ ṣerú èyí fọ́mọ wọn. Ọ̀pọ̀ èèyàn ló fẹ́ ṣerú èyí fọ́mọ wọn. Ṣùgbọ́n tí wọ́n bá ṣe Rashida oníyẹ o tiwa máa tọpẹ́ o. Bàbá ìyàwó wọn jẹ́ ìní. Àjì Muslim Lọ́jìmùdín ẹgbẹ́ bọ́ lùsàbí ẹgbùn gbàkànlá. Ìyá ìyàwó wọn jẹ́ ìní. Alájà mi Sọfíátù Àbíkí Adé Màmá Àbíkẹ́ Lọ́jìmùdín mi ẹgbẹ́ bọ́ lùsàbí mi. Ẹ ṣe tẹ fún wa lọ́mọ. Alájì mi Ahmad Aláwiye Àkànní Adé bàbá Àkànní. Gbọ́ngbọ́ngbọ́n bí ọjọ́ kan rí àgùntàn sọ́ọ́lù ọkùnrin ogun. Ó dáwọ́ Asalatu gidi gan. Ànímọ́ níta ló ń ṣe ìyàwó fọ́mọ lónìí o. Aláwiye ló ń ṣe ìyàwó fọ́mọ lónìí o. Ahmad ló ń ṣe ìyàwó fọ́mọ lónìí o. Òní ti yẹ wá náà tẹ́lẹ̀kàn ló kù ká máa dúpẹ́. Ọlọ́run kò ṣe ìyàwó lábíyamọ. Ahmad àwọn tí ó mọ̀ bàtà ṣẹ̀dá kan kádàrá rẹ̀. Wọ́n lóògùn ló ṣe, wọ́n yọ sùn tètè kiri. Aláwiye wọ́n lóògùn ló ṣe, wọ́n yọ sùn tètè kiri. Láláì mọ̀ wípé látòdì ọ̀run ìwọ ti gbórí ọ̀la wáyé. Adúpádúpá nínú olórin Mùsùlùmí. Ó lójú tó fi ń wò wá nígbà kan ṣùgbọ́n lọ́wọ́ táwa yìí. Ẹni máa bẹ́ aṣoṣẹ́ takuntakun. Adémẹ́ka arọ́gìrì gánà ábà 1000 times kó tó délé. Àrẹ̀mú Adé adúpẹ́dúpẹ́ láàrin wa. Àti rí bílọ́níà àti ń gbẹ̀mú rere ṣe. À ń kọ́lé ńláńlá. À ń lọ sí Mẹ́kà. À ń múyàwó lọ, à ń mú bàbá lọ, à ń mú bàbá lọ. Àtúmọ̀mọ́ lọ, àtúmọ̀rọ̀yàn lọ. Ilé ńláńlá lóríṣiríṣi à ń ra mọ́tò kan bọ̀gìnì. Àdúpẹ́dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba àtúnṣe ìyàwó fọ́mọ. Ànímọ́ níta ló ń ṣe ìyàwó fọ́mọ lónìí. Aláwiye ló ń ṣe ìyàwó fọ́mọ lónìí.
Amọ́dá ló ṣe ìyàwó bábọ̀. Òní ti yà wá ná. Ẹlẹ́gàn ló kù ká máa dúpẹ́. Ọlọ́run kò ṣe ìyàwó lábíyamọ. Àkànbí Ọlọ́run kò ṣe ìyàwó lábíyamọ. Ọlọ́run kò ṣe ìyàwó lábíyamọ. Aláwìyé àwọn tí ó mọ̀ bàtà ṣẹ̀dá kan kádàrá rẹ̀. Wọ́n lóògùn ló ṣe, wọ́n yọ sùn tètè kiri. Wọ́n ní jìbìtì láṣẹ, wọ́n yọ sùn tètè kiri. Láláì mọ̀ wípé látòdì ọ̀run ìwọ ti gbórí ọ̀la wáyé o. Ọkọ̀ alájà arúgbó ayá tèmi Àyìnkẹ́ Adé. Àyìnkẹ́ Adé dúdú bíi kóró oṣù. Pretty mama Àyìnkẹ́ Adé. Àyìnkẹ́ Adé mo bàròdé. Èèyàn tèrè Asalatu gangan ni ọ̀rọ̀ Àyìnkẹ́ o. Ọ̀rọ̀ Àyìnkẹ́ o. Èmi ò lè fọ̀rọ̀ Àyìnkẹ́ ṣàwádà Rúkàyàtù. Ọ̀rọ̀ Àyìnkẹ́ o. Àyìnkẹ́ dúdú. Ọ̀rọ̀ Àyìnkẹ́ o. Èmi ò jẹ́ fọ̀rọ̀ Àyìnkẹ́ ṣàwádà. Odidi owó ni mo fẹ́, Àyìnkẹ́ Adé, ọ̀rọ̀ Àyìnkẹ́ o. Ọ̀rọ̀ Àyìnkẹ́ o. Èmi ò jẹ́ fọ̀rọ̀ Àyìnkẹ́ ṣàwádà Aláwìyé. Ọ̀rọ̀ Àyìnkẹ́ o. Ọ̀rọ̀ Àyìnkẹ́ o. Èmi ò jẹ́ fọ̀rọ̀ Àyìnkẹ́. Àyìnkẹ́ dúdú, Allahu ya Allah. Mọ̀lìkì ya omi dí, yàrá mi mo bẹ̀bẹ̀ o, Ọlọ́run máa jẹ orógùn àkóbá Àjàrúkà Àyàtú. Allahu ya Allah, mọ̀lìkì ya omi dí, yàrá mi mo bẹ̀bẹ̀ o, máa jẹ orógùn àkóbá. Alájà mi Rashidatu, ó ń náwó Àyìnkẹ́ lọ́wọ́lọ́wọ́, ó tún ní kí n ṣàdúrà fún wípé Àyìnkẹ́ Adé ìbánújẹ́ yóò dáa. Ọlọ́run máa fi kàn ẹ́ o. Ẹni tí ó kàn ẹ́ o. Lúkà Ọlọ́run máa fi kàn wọ́n. Àmì yàrá bí Allahu ya Allah. Mọ̀lìkì yá mi dí. Yàrá mi mo bẹ̀bẹ̀ o. Má jẹ́ lóko àkóbá. Pariwo Rashidatu o. Rashidatu o. Rashidatu o. Rashidatu o. Mama Abdurrahman mi. Rashidatu o. Mama Abdurrahman mi. Rashidatu o. Ó ní wọn lọ́sàn láti wọ́n ṣe o. Rashidatu o. Ìyá ọkọ ìyàwó. Rashidatu, ìyá ọkọ ìyàwó. Rashidatu, Rashida, ìbánújẹ́ ò dáa. Ọlọ́run máa fi kàn ẹ́ o. Mọ̀mọ́ Kórèdé, ẹni tí ó kàn ẹ́ o. Ọlọ́run máa fi kàn wọ́n. Bàbá Fẹ̀kínà. Allahu ya Allah. Mọ̀lìkì yá mi dí. Yàrá mi mo bẹ̀bẹ̀ o. Mama Malik. Àjọ̀rọ̀gùn àkóbá. Mama Malik, Mama Kórèdé ní London, Mama Khalid mi. Rashida, ogun kógun kan ò lè lékèrè o. Àrùn kárùn kan ò lè gbé ẹ̀dẹ̀. Òpó Elédùmarè lájọ gbà fún. Rashida bí Allahu lájọ gbà fún. Rashida tá ni wọ́n gbà fún. Allahu lájọ gbà fún o. Allahu lájọ gbà fún o. Allahu lájọ gbà fún o. Ta ni wọ́n gbà fún. Allahu lájọ gbà fún o. Rashidatu ta ni wọ́n gbà fún. Allahu lájọ gbà fún o. Ó yá Rashidatu bẹ̀rẹ̀ balẹ̀ kọjọ́. Bámi sẹ́jà ládùn mi. Àdùnní Adé mo bá ròde. Pretty baby mi àdùn mi.
Asalatu gan olóríire Adùnní bínúbínú jẹ́ kó máa bínú. Gbogbo pẹ́gàn jẹ́ kó máa pẹ́gàn. Bínúbínú jẹ́ kó máa bínú. Adùnní adé gbogbo pẹ́gàn jẹ́ kó máa pẹ́gàn. Ewúrẹ́ ń sọ bínú tó bá ṣàyàlẹ̀. Adùnní sọ fún wọn ilé máa bọ̀ lọ́wọ́ àṣẹ. Àgùntàn tó bínú tó bá ṣàyàlẹ̀. Onílé tuntun bínú wọn ilé máa bọ̀ lọ́wọ́ àṣẹ. Adùnní kú ìpalẹ̀mọ́ ìṣílẹ̀ ẹ̀ o. Adùnní adẹ́kùn palẹ̀mọ́ ìṣílẹ̀ o. Táwọn ṣe láìpẹ́ ìṣílẹ̀ o. Ilé yẹn ò ní jóná ìṣílẹ̀ o. Ó tún máa ṣe fi sí Adùnní ìṣílẹ̀ o. Adùnní kú ìpalẹ̀mọ́ ìṣílẹ̀ o. Adùnní kú palẹ̀mọ́ ìṣílẹ̀ o. Abudu Kabiru ló mi ṣeré eré Asalatu o. Alhaji mi Ahmad Alawiye ní kí n dúpẹ́ lọ́wọ́ ọlá Muhammed aláṣẹ Island magazine tó kárí ayé. Àrẹ̀mú adé bàbára wọn lọ́la ní láti máa pọ́n wọlé. Abdulatif mi ìyáná Àjàyí Ògidì Olú. Ó ní kọ́ńgà àjípọ́n òbó mi òṣùrù wẹ́dà òyìnbó tó ń talẹ̀ tuntun ni. Abdulatif mi ìyáná kọ́rọ́bọ́tà bí yọká ọkùnrin mọ̀gbẹ́mọ̀gbẹ́ bí dáadáa ìmọ̀ṣẹ́gi Latifu Adékúnlé ìyáná Àjàyí Adékúnlé o Adékúnlé o. Aláṣẹ máa rọ́kùn tẹ́ tó ń bẹ lówó dé. Aláṣẹ Àjàyí Adékúnlé homes and properties tó kárí ayé òyìnbó tó ń talẹ̀ tuntun ni. Àjàyí Adékúnlé rọ́bọ́tà bí yọká ọkùnrin mọ̀gbẹ́mọ̀gbẹ́ bí dáadáa ìmọ̀ṣẹ́gi. Àjàyí bọ́ bá jayé títí bá mi tájọ aláṣílẹ̀ chìfò. Alexander mi ò sílé. Ọ̀tún àgbà akin ní gbogbo Yorùbá náà pátápátá ní tilé ìdókò ọmọ náà jí mú ní Ìbàdàn ló ń ná mi lọ́wọ́lọ́wọ́. Mo ní láti kí bàbá mi àtàwọn ọ̀tọ̀kùlú tó ń bẹ níbí àti gbogbo gbajúmọ̀ 5 minutes. Sandra mi o ọ̀tún àgbà akin gbogbo Yorùbá land pátápátá ní tilé ìdókò ọkọ chief Mrs. Esther mi Táyé Lolú. Bàbá wa Láwìyé ẹ ṣé mo dúpẹ́. Wọ́n náà pa Asalatu gidi gan bàbá ọkọ ẹ̀ àwọn ọjọ́ ìdí. Sandra mi ò sílé ọkọ Bọ́lára. Yèyí àgbà kí o kọ́ Esther mi Táyé Lolú. Sílé ibi tí n bá ti rí yẹ ni wọ́n máa ṣàpọ́nlé ẹ̀. Ó ṣe yan pàtàkì. Èyàn òṣùpá ni ẹjẹ́ akọrin òṣùpá fún sílé Alexandra. Ẹ wá wà máa lámà láàrin èrò òròmọdìyẹ láàrin àṣà. Orílọ́yà mọ̀ ó yẹ bá mi pàtẹ́wọ́ fún sílé. Rọ́gádìtì ló sọ ọmọ dàjánù kú. Sílé ọmọ lámà láàrin èrò òròmọdìyẹ láàrin àṣà. Orílọ́yà mọ̀ ó yẹ bá mi pàtẹ́wọ́ fún. Rọ́gádìtì ló sọ ọmọ dàjánù kú. Abudu Kabiru ló mi ṣeré sílé Alexandra mi èèyàn pàtàkì ni o. Bàbí kárẹ́lẹ́ làwọn fún mi ẹlẹ́lẹ́múwé o. Apagúgbọ̀tẹ̀ ní gbogbo ìpínlẹ̀ Ògùn pátápátá ẹlẹ́lẹ́múwé o.
ọlá bàbá Sadiq tó ń bẹ ní London abàrẹwà sílé bàbá Rọ́fíà. Bàbá Rọ́fíà aláṣẹ Blue Roof Hotel tó kárí ayé ẹlẹ́lẹ́múwé ẹlẹ́lẹ́múwé. Àwọn ayé Alexander ló ná mi lọ́wọ́lọ́wọ́. Ìlú ti ń sẹ̀. Òjò sì máa rọ̀, òjò sì máa rọ̀. Òjò sì máa rọ̀, òjò sì máa rọ̀. Ẹsẹ̀ rí, bábí tọ́jú ọmọ lára. Ọmọláyìn Jésù Kristi ní gbogbo wọn. Ẹja kọrin Jésù Kristi fún wọn. Esther, ọ̀rẹ́ bí Jésù kò sí láyé yìí. Jésù nìkan lọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi. Alexandra, kò jẹ́ gbàgbé mi. Hallelujah, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Chief Mrs. Esther mi àtọmọlára, ẹ tún wí gbé lẹ́bà ọdọjọ́ ọ̀dọ́ ni. Àwọn áńgẹ́lì yọ̀dọ̀ wá. Ẹ jẹ́ ká já sọ wá pa kájọ Jèhófà ṣe lọ́ba ọba. Lẹ́bà ọdọjọ́ ọ̀dọ́ ni. Àwọn áńgẹ́lì yọ̀dọ̀ wá. Ẹ jẹ́ ká já sọ wá pa kájọ Jèhófà ṣe lọ́ba ọba. Ẹ sọ wípé bàbá nígbà tí mo rí bó ṣe tán. Gbogbo sisters in law, bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Mo wá sọ pé èèyàn pẹ̀lú yẹ. Ẹsìrì ni bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Ṣílẹ̀ Alexandra, bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Bàbá nígbà tí mo rí bẹ́ẹ̀ ṣe tó. Mo wá sọ pé mo tiẹ̀ bá pápọ̀ kérúbù ni ẹja kọrin kérúbù fún ṣíléṣílé. Ẹsìrì ni àtọmọlọlá ìpìlẹ̀ ti Jésù ilé lẹ́lẹ́yìn tí bàbá aládùúrà tán. Ìdá máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ ó dúró lé Kristi àpáta. Ẹyọ kérúbù ẹyọ ṣèráfù ẹyọ. Àbígbì lálẹ́lẹ̀ lórí òtítọ́. Àbígbì lálẹ́lẹ̀ lórí òdodo. Sílé ẹlẹ́lẹ́mùwé àwọn ọmọ Mósè ń bọ̀ aráyé. Àwọn ọmọ Mósè ń bọ̀ èrò ọ̀nà ẹlẹ́lẹ́ àwọn ọmọ sílé máa rí o. Ó yá náà ta ló ń fẹ́rẹ̀ kó na wá sókè ìrì owó. Ta ló ń bẹ̀rẹ̀ kọ́nà wá sókè ìrì ọmọ. Gbogbo sisters lọ, èmi ń fẹ́rẹ̀ mo na wọ́ mi o. Pariwo ẹlẹ́lẹ́gbọ̀n ara ó yọ sí wa o. Ẹlẹ́lẹ́mùwé gbọ̀n ara ó yọ sí wa o. Ẹlẹ́lẹ́mùwé gbọ̀n ara ó yọ sí wa o. Ẹlẹ́lẹ́ kí wọ́n máa mọ̀ sí láyé tó wá o. Pásùpásù lọ́lẹ́ lánàá ó di wá. Alájí Rafiu ẹlẹ́lẹ́mùwé mo bá ròde. Apakúpọ̀ tẹ gbogbo Kùsẹ́ẹ̀n pátápátá ní tilé tókò. Ọlọ́bàbà Sọ̀dí tó ń bẹ ní London. Àbẹ̀rẹ̀ wálé o, ṣàbí London ọlọ́run ọba. Bàbá Rọ́fíà aláṣẹ Blue Roof Hotel èyí tó kárí ayé. Apakúpọ̀ nọ̀rọ̀ ó yọ sí wa o. Apakúpọ̀ tẹ́gbọ̀n nọ̀rọ̀ ó yọ sí wa o. Tí wàá máa mọ̀ sí
láyé tó wá o. ẹlẹ́lẹ́ àmì kí wọ́n wá mọ̀ ya láyé tó wá o. Aláwìyé Ahmada ó ní kí n ṣàdúrà fún ẹlẹ́lẹ́. ó ní káwí mọ́ ní láwí mọ́jẹ ìdájà méje ní láwí mọ́jẹ ìdájà méje ká ṣe fẹ́lẹ́lẹ́ mú wé o. Ọlọ́run bá wa ṣọ́. ẹ̀yin tèmi ní láwí méje tá a ṣe fún. ìṣọ́ Ọlọ́run la fi tọrọ. ìṣọ́ Ọlọ́run la fi tọrọ. Àlàyé ra mi ò ní. ìṣọ́ Ọlọ́run la fi tọrọ. ẹlẹ́lẹ́ mú wé. ìṣọ́ Ọlọ́run la fi tọrọ. Àpapọ̀ tẹ nọ́mbà 1. ìṣọ́ Ọlọ́run la fi tọrọ. Àpapọ̀ tẹ nọ́mbà 1. ìṣọ́ Ọlọ́run la fi tọrọ. Bàbá Sadiq ní London. ìṣọ́ Ọlọ́run la fi tọrọ. Ọlá bàbá Rọ́fíà. ìṣọ́ Ọlọ́run la fi tọrọ. ó ní nítorí pé àtàrí èèyàn tọ́láhùn ló bàbá jìnlẹ̀ sí o kò lè wúrun. ọkọ̀ alájàrá ní àtúnyẹ lẹ́lẹ́mùwé. àtàrí èèyàn tọ́láhùn ló bàbá jìnlẹ̀ sí o kò lè wúrun. ẹlẹ́lẹ́ ẹni tọ́láhùn bá kọ́ kádàrá ẹ̀ mọ́ kò lè lówó. ọkọ̀ rálìyà owó tó ní wàhálà yìí látọ̀dẹ̀ ọ̀run ló ti kọ́ wa. èèyàn Samson ní ìmìyàn pẹ́lógún nọ́mbà 1. èèyàn Jagaba èèyàn bàbá àdínì ẹlẹ́lẹ́ nation ẹ̀jẹ̀ akọrin Jagaba ń fún Ọ̀yọ́ Mande we shall stand. Ọ̀yọ́ Mande we shall stand. Ọ̀yọ́ Mande Bọ́lá Ọ̀yọ́ Mande Bọ́lá Ọ̀yọ́ Mande we shall stand. ẹlẹ́lẹ́ àtàrí èèyàn tọ́láhùn o bàbá jìnlẹ̀ sí o kò lè wúrun. ẹni tọ́láhùn o bá kọ́ kádàrá ẹ̀ mọ́ kò lè lówó. ọ̀gá champion owó tó ní wàhálà yìí látọ̀dẹ̀ ọ̀run ló ti kọ́ wa. ṣòro àwọn ọlọ́tẹ̀ tọ́ba wọn wádìí ọ̀la rẹ̀ ó fònà mú. ẹni tó bá fi ra rẹ̀ wẹ́ mú wọn mọ̀ mọ́ oníṣẹ́ ńlá. ẹ̀kọ́ ti di kálẹ̀ gbọ́ ṣé wọ́n ti dábẹ́ fóun náà látọ̀run wá. àbí nínú oyún ṣé òun náà mọ̀ sọ̀rọ̀ ni. ẹlẹ́lẹ́ tán bá ti kí yẹ kí wọ́n kí wọ́n kí wọ́n kí wọ́n tán bá ti kí yẹ kí wọ́n ó dàbọ̀ ó kí yẹ kí wọ́n ẹlẹ́lẹ́ tán bá tọrọ owó lọ́wọ́ rẹ̀ fún wọn. nítorí pé ọ̀rẹ́ ṣíṣe nínú ẹ̀jẹ̀ ti ẹ̀ náà ló wà ẹlẹ́lẹ́ mùwé. ọ̀rẹ́ ṣíṣe nínú ẹ̀jẹ̀ ti ẹ̀ náà ló wà. gbogbo sisters in love ṣe wá pa àwa pa. wọ́n ní kí n kó lórí oko. ó ti bẹ̀ mí lákọ́kọ́ ó tún bẹ̀ mí lẹ́ẹ̀kejì. ṣé o fẹ́ pa mí ni? ṣé torí pé o fún mi ní 1 million kí n tó wá síbi ṣé 1 million ní bá ń gbà tí bá ń lọ ṣáko ni? ẹ ṣe ọkọ ìyàwó. Alálùbáríkà. Yes. bá a ṣe máa ṣe lélẹ̀. Alálùbáríkà kọrinkọrin. oyin lọ́wọ́ tó wá. bá a ṣe máa ṣe lélẹ̀. Agbákin Báṣọ̀run gbogbo ilẹ̀ Yorùbá. Alexander bá a ṣe máa ṣe lélẹ̀. Ajayi mi Latifu bá a ṣe máa ṣe lélẹ̀. ìyáná sọ́kùnrin bí mo ṣe wí. Àtọ́bàṣọ oníbà ẹkùn bá a ṣe máa ṣe lélẹ̀. eléré tá a pè ní bí a sì máa ṣe fàájì fún wa máa náwó fún gan. èmi gan mo múra wá ní ẹ ṣáà rí bó ṣe ń gbé tẹ̀lé mi mi ò tẹ̀ ní pé padà sílé owó ojúmọ́ ni mò ń ná ìmọ̀lẹ̀ Islamic ìlú ṣùara
Number 1. Àwíyé akọrin àgbà bàbá. Ọlá bàbá Abdulrahman mi ọkọ ìyàwó tuntun. Nísìn bá a ṣe máa ṣe lélẹ́yìí. Ẹlẹ́lẹ́ gẹ́gẹ́ bí chairman reception. A máa láti dákẹ́ nísìn. Fún ṣẹ́jú bíi méjì mẹ́ta kan. Adéyanjú mi balẹ̀ kìsù. Ẹjọ́ torí Ọlọ́run ọba. Oyin lọ́mọtọ́ wa gbogbo lé gbogbo tí ẹ sì máa bá mi náwó fọ́lẹ̀ mú. Ṣùgbọ́n mo kàn fẹ́ ká ṣe bó ṣe yẹ kó ṣe tó láwọn ọmọ yẹn ló lọ́jọ́ ìní. Wọ́n kàn ṣe gbogbo fàájì wọn. Jíjẹ mímú bẹ́ẹ̀ nílẹ̀. Àwọn tá a rí sáàbù. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa sáàbù nísìn. Àwíyé ìmọ̀lẹ̀. Lẹ́yìn láṣọ yìí, tẹ́mi fi ń bòra. Ọlọ́run dákun máa fa aṣọ yìí mi ya. Aṣọ yìí tí mo fi ń bòra. Ọlọ́run dákun. Jẹ́jẹ́ lọ́mọ Èkó lọ. Jẹ́jẹ́ lọ́mọ Èkó lọ.